agbára orúkọ Ọlọ́run tí ọ̀nà fi ń ṣí fẹ́ dá. Àdúrà yìí wá gbìyànjú àdúrà yìí wò tó bá ti jí láàárọ̀ ní wákàtí òru bí aago 3 tó bá ti jí. First of all, wàá kọ́kọ́ bu omi tó mọ̀ pé o lè mu tán. Wàá ṣe ya Razak, ya Razak, ya Razak 111 sínú omi yẹn. Wàá wá mu omi náà, wàá dà níyàn nǹkan tó bá fẹ́ wàá mu omi yẹn. Tó bá ti mu omi yẹn tán, ṣọmọ ó ti wà nínú àlùàlá, àyè kírun àbí mọ́ṣáláṣí ló fẹ́ lò, ó ti jókòó síbẹ̀. Kí ni nǹkan tó wá máa ṣe? Wàá wá yan náfìlà. Náfìlà àkọ́kọ́ súrátùl Fátíhà kan, ìzájà kan. Náfìlà ẹlẹ́ẹ̀kejì súrátùl Fátíhà kan, ìzájà kan, rákà méjì péré ni. Wàá wá sálámà. Tó bá ti sálámà, wàá tọrọ nǹkan tó bá fẹ́. Tó bá ti tọrọ nǹkan tó bá fẹ́ tán, wàá wá ṣe ya Razak 1000. 1000 ya Razak, ya Razak, ya Razak 1000. Orúkọ Ọlọ́run tó lágbára ni. Tó bá ti ṣe 1000 yẹn tán, wàá wá bọ́ sí, wàá wá ṣe háyà yìí. Yatiya risku aro gadami kuli mankani. Ó wà ní Suratu Nali, Quran chapter 16, verse 112. Suratu Nali, Quran chapter 16, verse 112. Yatiya risku aro gadami kuli mankani. Wàá ṣe òun ní 100 times. Ó bá parí ètò yìí. Gbìyànjú àdúrà yìí fún 21 days, àbí 9 days, àbí 7 days, àbí 3 days. Gbé lórí nǹkan kan, Ọlọ́run bá ò fi ràsákù ẹ̀ ṣeré. Ẹ rí bọ́ọ̀lù ṣe máa ń ròyìn ara ẹ̀. Razak, ya Razak, ya Razak, ya Razak. Ọba tó máa ń pèsè fẹ́ dá, ọba tó máa ń ṣe kí ni o, tó máa ń rọ̀jò àrísìkí fẹ́ dá. Lọ gbìyànjú ẹ̀ fi àdúrà yìí kó fi ránṣẹ́. Síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ń ṣàdúrà yìí lọ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹni tẹ́ bá nípe níjà lórí èké nínú àìsàn àbí spiritual problem ayé ń dàyàn láàmú ní àìsàn ọlọ́jọ́ pípẹ́ ní WhatsApp Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà +276129563889. Ẹ jẹ́ gbìyànjú gbogbo obìnrin tó bá ní fibroid ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid 50,000 à ń ṣe promo ẹ̀ ní Nàìjíríà, egbògi láti India ni. Bákan náà ni ẹ gẹ́ẹ̀tì miracle leaf sí wa tó ń tí 100 ewé la fi preserve ẹ̀. Wọ́n fún yàn ní nǹkan jẹ ni, wọ́n gbé nǹkan sínú wúńbù ni, gbogbo nǹkan àfúnjẹ ní ọ̀fà ni. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì miracle leaf. Bákan náà ni tọkọtìyàwó ẹ gẹ́ẹ̀tì caterpillar 20,000 naira fún tọkọtìyàwó. Ọkùnrin tó ní weak erection, low sperm count, quick ejaculation ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power. Bákan náà ni all in one wa tó ń wò more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ní Olowo ayé nú ni. Ẹ WhatsApp wa lórí +276129563889. Bákan náà ni ẹ gẹ́ẹ̀tì memory booster fọmọ